dúpẹ́ ṣe mo dúpẹ́ ṣe fún àánú tí mo rí gbà yó ọpẹ́ ni mo mú wá ọpẹ́ ni mo mú wá o ọba dáadáa. àánú tí mo rí gbà yó ọpẹ́ ni mo mú wá. mo dúpẹ́ ṣe mo dúpẹ́ ṣe fún àánú tí mo rí gbà yó ọpẹ́ ni mo mú wá. mo dúpẹ́ ṣe o ọba dáadáa. mo dúpẹ́ ṣe o ọba dáadáa. ìdá ẹ̀dá mi sí o mo dúpẹ́ ṣe o ìwà láàyè mi mo dúpẹ́ ṣe o fún àánú tí mo rí gbà yó ọpẹ́ ni mo mú wá. ọlọ́lá tó dá mi sí lọ́jọ́ òní ọba tó jẹ́ ń bóyún kú. mo dúpẹ́ ṣe o mo dúpẹ́ ṣe mo dúpẹ́ ṣe o mo dúpẹ́ ṣe fún àánú tí mo rí gbà yó ọpẹ́ ni mo mú wá. mo dúpẹ́ ṣe mo dúpẹ́ ṣe fún àánú tí mo rí gbà yó ọpẹ́ ni mo mú wá. coronavirus kò di wa mẹ́rù lọ ọpẹ́ ló yẹ Jésù tó dá wa sí láyé. coronavirus kò di wa mẹ́rù lọ ọpẹ́ ló yẹ Jésù tó dá wa sí láyé. coronavirus kò di wa mẹ́rù lọ ọpẹ́ ló yẹ Jésù tó dá wa sí láyé. ọpẹ́ ló yẹ Jésù tó dá gbogbo wa sí. ọpẹ́ ló yẹ Jésù tó dá wa sí láyé. coronavirus ó pa ọmọdé ó pa àgbà coronavirus ó pa onílé pàlejò coronavirus ó pa olówó pa tálíkà ọpẹ́ ló yẹ Jésù tó dá wa sí láyé o. ọpẹ́ ló yẹ Jésù tó dá wa sí láyé mo dúpẹ́ mo tọ́pẹ́ dá. ọ̀rọ̀ lórí nínú ọdún mo wà o bàbá ṣe mí lógo nínú oṣù mo wà yó